Gbogbo ìgbòkègbodò láti sàmì ọgọ́rùn-ún ọjọ́ nínú ọ́fíìsì ipò alága ìjọba ìbílẹ̀ Odogbolu ìyẹn dókítà Tunde ti bẹ̀rẹ̀ ní pẹrẹu pẹ̀lú ìfilọ́lẹ̀ ìwòsàn Tunde pẹ̀lú àyẹ̀wò àwọn ènìyàn tó tó 500 fún onírúurú àwọn àrùn àti ìforúkọsílẹ̀ àwọn ènìyàn tó tó 100 káàkiri agbègbè ìjọba ìbílẹ̀ náà fún ètò ìṣègùn ìlera. Akọ̀ròyìn wa Anthony Gandonu náà pẹ̀lú wọn wà níbi ìfilọ́lẹ̀ ètò náà tó wáyé ní gbọ̀ngàn Mọ̀balùfọ̀n ní ìjọba ìbílẹ̀ Odogbolu tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Nígbà tí ó ń ṣe ìfilọ́lẹ̀ ètò tí a pè orúkọ rẹ̀ ní Ìwòsàn Tunde, alága ìjọba ìbílẹ̀ Odogbolu ìyẹn dókítà Tunde ń ṣàlàyé pé ìgbésẹ̀ yìí ni ó lọ ní ìbámu pẹ̀lú ìlérí tí ó ṣe nígbà ìpolongo ìdìbò láti jẹ́ kí ètò ìlera tó péye wà ní àrọ́wọ́tó àti owó tí kò ganilára fún àwọn ará ìjọba ìbílẹ̀ ọ̀hún. Alákòóso àjọ dókítà Tunde ń sọ wípé ètò náà ni ó ní àfojúsùn sí àyẹ̀wò àwọn ènìyàn tó tó 1,105 fún àwọn onírúurú àrùn àti ìforúkọsílẹ̀ àwọn ènìyàn tó tó 1,200 káàkiri agbègbè ìjọba ìbílẹ̀ náà fún ètò ìdánilójú ìlera ní ìpele àkọ́kọ́. Àwọn ẹni tí ó jàǹfààní ètò náà pẹ̀lú àwọn ẹni tí ọ̀rọ̀ kàn lẹ́yìn tí wọ́n jẹ́rìí sí wípé ìlera lọ́rọ̀, wọ́n gbóríyìn fún alága ìjọba ìbílẹ̀ náà pẹ̀lú bí ó ṣe mú ètò ìlera àwọn ará ìjọba ìbílẹ̀ rẹ̀ ní òkúnkúndùn. Níbi ètò ìlera ọ̀fẹ́ yìí ni àwọn lórúkọ ọ̀tọ̀kùlú ènìyàn pẹ̀lú àwọn olóyè ìlú, àwọn ẹgbẹ́ níbi olóṣèlú, àwọn ará àjà, onírúurú àwọn èèyàn lóríṣiríṣi pẹ̀lú àwọn èèyàn ní ìjọba ìbílẹ̀ náà ni wọ́n túyẹ́yà jáde fún ìtẹ́wọ́gbà ètò náà. Ètò yìí ni ìjọba ń ṣàkóso rẹ̀ dáadáa lẹ́yìn tí àwọn èèyàn yóò rí ètò ìlera tó múnádóko gbà lẹ́yìn tí yóò sì dí àlàfo láàrin àwọn èèyàn àti ìjọba.